mo ṣèbà fọ́lọ́run o mo ṣèbà fọ́lọ́run mo ṣèbà fọ́lọ́run o mo ṣèbà fọ́lọ́run Òkunlọ́lá àmọ́ o mo ṣèbà fọ́lọ́run mo ṣèbà fọ́lọ́run o mo ṣèbà fọ́lọ́run Òkunlọ́lá àmọ́ o mo ṣèbà fọ́lọ́run. Jẹ́ wọ́n níbi ajá ọ̀la ajá gbó àgbò mọ̀mọ́ tí ọ̀la ọ̀la kan gbẹ̀gbẹ̀ ọmọ kéékèèké ilé bọ́bá fẹ́ lahùn yóò pe bàbá rẹ̀ ló kọ ìbà lọ́wọ́ Olódùmarè. Ǹjẹ́ wọ́n lẹ́ni tí ọ̀rẹ́ ní júbà ní báhùn Òkunlọ́lá àmọ́ o ìbà gbogbo ẹ̀yin ọ̀gá mi gbogbo ẹni ọkọ mi ní dídá ọwọ́ mọ̀mọ́ ríbà ọjàre ìbà gbogbo ẹ̀yin ọ̀jìnmí nínú ìmọ̀ èdè Yorùbá ẹ ti kọ́ mi ní títẹ̀lẹ̀ mo dúpẹ́ mo júbà gbogbo wa. Ògún ti kọ́ mi ní sàmùsàmù mo mẹ́ran ọdẹ jẹ ìbà lọ́wọ́ adọ́dẹ ìbà dọdẹ ìbà àwọn àgbà ṣàǹkóṣàǹkó tọ́dọ́dẹ ẹlẹ́tí ọ̀parun ìbà lọ́ọ́ lákàyè ọ̀sìn mọ́lẹ̀. Lónìí mo rí bàbá mi tó ti lọ Ògúndégbà Àkànní ibi tó bá wà ilẹ̀ rẹ̀. Òkunlọ́lá àmọ́ ó mọ fọlọ́n ṣe ìyá mo ní bàbá ń kò tó ìpẹ́. Ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ èdè wọ́n ní ẹ má jẹ́ àṣẹ lófin òfin ni ó ṣera rẹ̀ akú arápáfẹ́ ẹ̀ ṣe tán tí ó tọwọ́ bẹ́rù tí oníjàkùtẹ̀ ó kẹsẹ̀ bọ́ gìyìnrún. Ìgbà tá à ń wí yìí ìlò nígbà ebè ó sinmi yẹn ń jíjẹ ọlọ́gọ́rùn-ún ò gbọ́dọ̀ sọdọ́ poro ìbà gbogbo ẹ̀yin àgbààgbà. Ìbà gbogbo obìnrin ìbà gbogbo ọkùnrin ìbà lọ́ aláwìroko ìbà gbogbo ẹ̀yin aláwìrodò Òkunlọ́lá mọ̀mọ́ ríbà gbogbo wa tó ìbà lọ́wọ́ Olódùmarè ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fèrè ságbéjì ìbà ọba àná ìbà ọba òní ìbà ọba ọ̀la ìbà lọ́wọ́ Olódùmarè ọba tó ní gbogbo ọjọ́ ayé kánrin ìbà lọ́wọ́ Ọlọ́run tí ò ní sátidé ọba tí ọlọ́jọ́ ìsinmi Ọlọ́run tí kì í gbọ́lidé ọba tí kì í gbàfẹ̀yìntì ìbà lọ́wọ́ Olódùmarè ọba tí ègbà mọ́jà gbọ́ lọ́dọ̀ ẹnì kankan kó tó dájọ́ fúnni tó bá dájọ́ fúnni kò sẹ́ni tí ó gbìn bólódùmarè bá dájọ́ fúnni kò sẹ́ni tí ó kùn àyè àpíìlì ò sí fún ẹni Olódùmarè bá dá lẹ́jọ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ìní ọ̀yà máa gbẹnu olúwa rẹ̀ jáde èmi náà dúpẹ́ tèmi lónìí o mo dúpẹ́ mímí mo dúpẹ́ mímí mo dúpẹ́ ẹ̀mí mo dúpẹ́ pé mo tún ń sẹ̀mí lórí òkè ìpẹ̀ ìbà lọ́wọ́ Olódùmarè ìbà gbogbo ẹ̀yin ọ̀gá ìbà gbogbo ẹ̀yin olùkọ́ èdè tó kọ́ mi ní dídá ọwọ́ tẹ́ ẹ kọ́ mi ní títẹ̀lẹ̀ ìbà gbogbo wa ni mo ṣe lónìí ẹjọ́ ojú mi ṣe o ǹjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkòkò Àṣà TV mo kí wa pé iná ò ní tán wo yín lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo igi ló dárí jọ wọ́n kọfín ayé ò ní kọ̀ yín gbogbo eku dárí jọ wọ́n kọ asín ayé ò ní kọ̀ yín bẹ́ẹ̀ ti kọ èmi náà pẹ̀lú ètò mi lórí ìtẹ́ Ìkòkò Àṣà TV tẹ́ ń bá wa fowó yín gbé ti wa lárugẹ lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo èèrà ló dárí jọ tí wọ́n kọ ìkàndù àláyé ò ní kọ̀ yín tọjà yín láṣẹ Olódùmarè gbogbo ibi tágbàgbà yín bá dọ́jà sí ẹ̀yìn òkú ọba yín náà ẹ kú léwu lẹ́ẹ̀kan sí ẹ ti kú dédé àkókò yìí òwe Yorùbá wo la fẹ́ wò lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV fún tọ̀sẹ̀ yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ la máa mú òwe Yorùbá kan a ó pa a ó sì sọ ìtumọ̀ rẹ̀ òwe Yorùbá wo la fẹ́ pa láàárọ̀ yìí òwe Yorùbá náà ló sọ pé bí àgbàlagbà bá ń la gìítà wọn ló ti sinmi rẹ̀ léwe ìparí rẹ̀ nú bí àgbàlagbà bá ń la gìítà ó ti sinmi rẹ̀ léwe kí ni ohun tí Yorùbá gbà lérò tàbí kí ni tí àwọn Yorùbá àtàtà tí wọ́n mú jáde nínú òwe tòní yìí gbogbo wa náà la mọ̀ tí à ń pè ní àgbàlagbà ó ní àwọn gbèdéke ọjọ́ orí kan tó yẹ fún àwọn iṣẹ́ kan kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan lábẹ́ ọ̀run mo sángbà mo kọgbà mo rúgbà wọ́n láwọn ìṣọ̀wọ́ èèyàn tó lè máa ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó yẹ àwọn àgbàlagbà ẹ lè bá wọn dínà ọtí ẹ lè bá wọn níbi wọ́n gbé ń kọ òrí tàbí tí wọ́n gbé ń su ọṣẹ wọ́n lè máa ran òwú wọ́n sì lè máa múṣọ ṣùgbọ́n tó bá mú ẹni tá a pè ní àgbàlagbà lẹni tó ti lé ní 70 ọdún dáadáa tírúfẹ́ àgbàlagbà bẹ́ẹ̀ tó wá gbé àáké lọ́wọ́ tó tún bẹ̀rẹ̀ sí ní lagi ìgbàgbà tó ń lagi tó sì ń tà
wọn á ní tó bá má àgbàlagbà tó fi ń la gíítà irúfẹ́ àgbà bẹ́ẹ̀ ti sinmi rẹ̀ léwe ni. ìyẹn ni pé gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ àkọ́bá tí lo àkókò wa bó ti tó àti bó ti yẹ. ẹ má jẹ́ àfàkókò wa ṣeré rárá ká bàa lè sinmi lọ́jọ́ alẹ́ ni. kéèyàn bá ti fi àárọ̀ ṣeré irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò dààmú lọ́jọ́ alẹ́. ṣùgbọ́n ẹni bá ti ṣiṣẹ́ nígbà tó wà léwe ẹ jẹ́ àkíyèsí mọ̀rìwò ìmọ̀ tútù ló ṣe é sán tó bá ti di gbígbẹ yóò rùn ni. ẹja gbígbẹ ò ṣe é ká tútù ni wọ́n ká ẹja. ẹ má jẹ́ àfòwúrọ̀ wa ṣeré. ìwọ akẹ́kọ̀ọ́ tó yàn láti fìwé jẹun o gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́wé kíkà o gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́ tá a pè níṣẹ́ ìwádìí. ìwọ ọmọ àkọ́ṣẹ́ tó fẹ́ níláárí o gbọ́dọ̀ fàkókò rẹ ṣeré. tó o bá fẹ́ pètàn asán lórí iṣẹ́ tó yàn láàyò ẹ máa rántí òwe Yorùbá tó sọ wípé bí àgbàlagbà bá tó ń la gíítà ó ti sinmi rẹ̀ léwe. ìyẹn ni wípé wọ náà ipò tó ń lé nì kí làfojúsùn rẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà ní tó bá fi mú àgbàlagbà tí ń la gíítà ó ti sinmi rẹ̀ léwe ni. ẹ má jẹ́ àfòwúrọ̀ wa ṣeré. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà níbi gbogbo tá a bá wà iṣẹ́ yòówù tá a bá ń ṣe ọ̀nà yòówù tá a bá ń yẹ̀ ipò yòówù táwa bá dì mú ẹ jẹ́ á lóore ẹ jẹ́ á ṣe é bí ẹni pé àní wà ń bẹ̀ lọ́la. ẹ jẹ́ á lo gbogbo agbára tọ́lọ́run fún wa ká fi ṣiṣẹ́ ká bàa lè sinmi lọ́jọ́ alẹ́ ni. ìdí nìyí tí Yorùbá fi ń pòwe wípé bí àgbàlagbà bá tó ń la gíítà ó ti sinmi rẹ̀ léwe ni. níbo làwa náà ti ń sinmi léwe báyìí? ṣé kìí ṣe pé a fẹ́ la gíítà nígbà tá a bá dàgbà? ṣé kìí ṣe pé iṣẹ́ tí ò tọ́ sí ọjọ́ orí àgbàlagbà ńlá tó máa lọ ṣe nígbà tá a bá tún yá àgbàlagbà ní ibùdókọ̀ títún ṣe Èkó Ìbàdàn irúfẹ́ àgbàlagbà bẹ́ẹ̀ tó yẹ kó gbé kàtàkàtà ẹ̀ pé tó ń wakọ̀ kò yẹ kó tó máa pèrò sọ́kọ̀ mọ́. ṣùgbọ́n tá a bá fi tó rí àgbàlagbà tó lé láàádọ́rin ọdún títún bá wọn ṣe ọ̀rá ìsà tí ń pariwo ní gáràjì irúfẹ́ àgbà bẹ́ẹ̀ ti sinmi léwe ni. ọmọ Yorùbá àtàtà bá a ti ń jáde lọ lónìí Òkunlọ́lá Àmọ̀ọ́mù rán wa létí láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV wípé ẹ má jẹ́ àfòwúrọ̀ wa ṣeré o. ìbá aṣọkùnrin ìbá aṣobìnrin kò sẹ́ni tọ́mọ ètí ìdàkùkọ nínú ẹyin. ẹ jẹ́ àtẹpámọ́ṣẹ́ wa ẹ má jẹ́ àfàkókò wa ṣòfò ẹ má jẹ́ àfàkókò wa ṣeré. àkókò eré ká ṣeré níwọ̀n àkókò iṣẹ́ ẹ jẹ́ àtẹpẹlẹ mọ́ torí pé àmọ́lẹ̀ tí ọmọ lọ́la ni Yorùbá ṣe mọ́ ń pòwe wípé bàgbàlagbà bá ń la gíítà ó ti sinmi rẹ̀ léwe ni. níbo la ti ń sinmi níbo la ti ń kàárẹ̀ níbo ni ìrẹ̀wẹ̀sì ti dé bá ọkàn wa? ṣé lórí iṣẹ́ tá à ń ṣe ni? ṣé lórí ìdààmú tá a rí ni? kò síṣẹ́ kan tí ò ní ṣòro kò síṣẹ́ kan tọ́rọ̀ kò dẹ̀ síṣẹ́ kan tó le kò síṣẹ́ kan tí ò ní ṣùgbọ́n tiẹ̀ nínú. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí aláṣeyọrí ẹ jẹ́ àtẹpẹlẹ mọ́ ohun tá a yàn láàyò. ẹ bẹ́ẹ̀ gbọ́ ìpolówó àwọn bàbá wa pèdèpèdè nílé iṣẹ́ rédíò kan nígbà kan nílẹ̀ Ìbàdàn. wọn a ní mọ́ tijú iṣẹ́ rẹ ikán yìí tijú àmọ́lé ìrà yìí tijú àyẹ̀nà alápàǹdẹ̀dẹ̀ kì í tijú à ń fò kiri ní gbangba. wọn ní bó o bá jẹ́ ṣòwò bó o jẹ́ ìnájà bó o jó ní wúrobò bó o jó ń ṣe ọba pẹ̀lú iṣẹ́ ẹni níṣẹ́ ẹni. bá a ti ń jáde lọ lónìí ẹ jẹ́ á máa rántí pé bí àgbàlagbà bá tó ń la gíítà ó ti sinmi rẹ̀ léwe. ẹ má jà á sinmi o ká bàa lè gbadé yìí. ẹ má jà á sinmi ká bàa lè délẹ̀ lérí. ẹ má jà á sinmi ká bàa lè dẹni ńlá láwùjọ. lẹ́nu iṣẹ́ tá a yàn láàyò ẹ jẹ́ àtẹpẹlẹ mọ́. orí wa ò ní burú o orí adìẹ kì í burú kóyé dúdú orí adìẹ burú kọ́ mọ́yọ̀ lóòrùn. gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkòkò Àṣà TV mo gbàdúrà fún yín pé iná ò ní tówó yín níbi tẹ́ ẹ ti ń wówó tẹ́ ẹ fi ń ra dátà tẹ́ ẹ fi ń wò wá tẹ́ ẹ fi ń subscribe tẹ́ ẹ tó ń bá wa ṣe àìfáwọn èèyàn láṣẹ Olódùmarè. ìbámọ̀ àbámọ̀ kò ní wọ̀rọ̀ yín àbámọ̀ kò ní wọ̀rọ̀ yín àbámọ̀ kò ní dé bá yín láṣẹ Olódùmarè. ìpàdé mi àti yín lórí ètò Ìkòkò Àṣà TV níjọ́ mẹ́jọ ó tó di wọ̀ bí ọjọ́rọ̀ ìní gbọ́bí sí yín ẹ̀ ní gbọ́bí sí yín láṣẹ Olódùmarè. ó dìgbà.